òrìlà kí ọba mọ̀ ó ní mo kí ilé ní o ẹkú akúrò ìsinmi òní o àdẹ̀kú gbogbo ọjọ́ ṣe ní nípa nǹkan tó ṣẹlẹ̀ ní ààfin bàbá wa Ọ̀ọ̀ni ìrìṣà Ọ̀jájá kejì ní Ilé Ifẹ̀ tí nípa ilé tó jóná òní mo ní kí bàbá wa sílé mi o bàbá mo kí yín o ẹkú àgbàmúmọ́ra o ẹ̀dẹ̀kú àgbàmúmọ́ra a fi èlé náà àti dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ilé ìgbìmọ̀ pé kò sí ẹnì kankan tó fi ara pa ní ìṣẹ̀lẹ̀ yìí ògo ni fún Olódùmarè o wọ́n ní ilé ọba tó jóná ẹwà ló wù sí o oríṣiríṣi ọ̀rọ̀ ni àwọn èèyàn sọ pé nǹkan báyìí ló fà á àmọ́ tí iná bá fẹ́ jó nǹkan kékeré ó lè ṣẹlẹ̀ ó lè gba iná àgàgà ní ilẹ̀ wa ní Nàìjíríà tó jẹ́ pé òun máa ń wà ní ìgbà èmi kàn ní kí bá bàbá kẹ̀lú kí bàbá o ẹ̀yin tèmi ẹ̀jọ̀ wọ́n ẹ̀ parapọ̀ ẹ̀ bá mi kí bàbá pé ó kú àtẹ̀mọ́ra o ilé ọba tó jó ẹwà ló kù sí o owó tẹ máa fi tún ilé náà kọ́ Ọlọ́run á pèsè fún yín o ẹ̀yin tèmi òkú bẹ́ẹ̀ lọ ọjà ẹ̀mú ìyá ríra ayé gbé.